Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Àjààbálẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì Kaftan television Yorùbá. Bíná bá ń jó nínú pápá. Mọ̀jàlá ní délé ṣòfófó. Ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí tí aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. Lágbo òṣèlú. Ǹjẹ́ ẹ ti gbọ́? Lẹ́ka ọrọ̀ ajé. Ǹjẹ́ ẹ ti gbọ́? Eré ìdárayá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Agbo amúlùdùn kọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ìkànnì Kaftan television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. Agogo mọ́kànlá àárọ̀ títí di aago. Tó ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ ètò Ǹjẹ́ ẹ ti gbọ́ níkànnì Kaftan television Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà lórúkọ èmi àti Adépéjú Adégbètẹ́ àwọn ọ̀rọ̀ pé MC tó gba sí yaski miski yaski yaga yaski entertain refreshing and tantalizing náà rèé àwa náà látún kí yín káàbọ̀ sórí ètò yìí a ti wá ní àlejò ní ilé agbára fún tòní gẹ́gẹ́ bá a ti sọ fún yín nígbà tá a kọ́kọ́ dé ẹni tá a sì ní ilé agbára olóyè àgbàoyè ni wọ́n àgbàoyè tún ni wọ́n nínú ìmọ̀ nípa ohun tó jẹ mọ́ ọ̀rọ̀ ètò ààbò bákan náà ṣe mọ̀ pé ìtòlú kéèyàn tó joyè kó tún jẹ́ àgbàoyè iṣẹ́ ni wọ́n ṣe débẹ̀ kò rọrùn a jẹ́ pé wọ́n mọ ìtòlú dọ́kàndọ́kàn àwọn náà ni olóyè Gbadebowale àwọn ni olùdásílẹ̀ Global Race Security Service Limited àwọn náà tún ni ọ̀gá àgbà fáwọn ẹ̀ṣọ́ aláàbò ní ìgbọ̀ngàn tí orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó ní ìlú Àbújá gbọ̀ngàn tí a ti ń ṣe ohun tó jẹ mọ́ ti ìjọba that is International Conference Center ICC ẹ bá wa kí àwọn ará ilé. ẹ kúlé o gẹ́gẹ́ bí wọ́n ti sọ ẹni tó ṣe kúlé ó pàdánù ẹ káàbọ̀ bẹ́ẹ̀ ni ẹ kúlé o ó jẹ́ ohun ìdùnnú láì darapọ̀ mọ́ ètò yìí ní òwúrọ̀ yìí a ṣe ṣe o. àmín ẹ káàbọ̀ sórí ètò. torí Yorùbá ní ibi tá a bá gbágungi ibẹ̀ là á bá sọ̀kalẹ̀ ọlọ́mọdé kejì ò lè yàn kó lórí igi. ẹ jẹ́ kí a fẹ́ kí àwọn ará ilé ó mọ̀ yín ó kọ yín lẹ́kùnrẹ́rẹ́ àti oyè tẹ́ ẹ jẹ àti ipò tẹ́ ẹ dì mú lẹ́kùnrẹ́rẹ́ torí ẹ̀yin àgbàlẹ́ ní ẹnu oníkan báyìí náà lè gbọ́ pọ̀ ọ̀hún. Orúkọ mi ni olóyè Chief Gbadebowale Aláṣàn Ọ̀túnba Gbádégà of Ìdó-Àní Kingdom. nípínlẹ̀ Ondo Londo. kábíyèsí Ọlọ́run kábíyèsí Ọlọ́run orí adé la dìídì gbé wá nù orí adé àti èjìgbà lẹ̀kẹ̀ kódà ó lágbára. ẹ̀yin ni Ọ̀túnba Gbádégà ní Ìdó-Àní. At the same time Chief Aláṣàn of Ìdó-Àní Kingdom. ẹ̀yin tún ni Chief Aláṣàn àyín olóyè gíga ti Ìdó-Àní lẹ́yìn yìí ẹ tún wá jẹ́ olórí àwọn ẹ̀ṣọ́ aláàbò ní International Conference Center. and Eagle Square. ti Eagle Square náà láti búra wọlé fún kábíyèsí Ọlọ́run kábíyèsí Ọlọ́run orí Ọlọ́run la rí gbà. kò sí ní fi yín sílẹ̀ láéláé. àmín a jẹ́ pé ibi tá a fẹ́ gbin ilá sí. bẹ́ẹ̀ ni ilá ti hù ó ti hù bẹ́ẹ̀. oko tá à ń wò pé ká wóbì lọ àti róbì. bẹ́ẹ̀ ni ohun tá a fẹ́ wá lọ Sókótó. ó ti wà lápò ṣòkòtò wa ọ̀rọ̀ tó sì ń jà yànyìn ńlẹ̀ báyìí òun lọ́rọ̀ ètò ààbò lórí ìbúra wọlé tí ó wáyé tí ń bọ̀ lọ́nà yìí. a jẹ́ pé a mú ibi tó ti dá. àsìkò tó dẹ̀ dá ni wọ́n wáyé. Adépéjú Adégbètẹ́ dókítà já bẹ̀rẹ̀ ètò. bẹ́ẹ̀ ni bàbá wa olóyè gíga Aláṣàn ti Ìdó-Àní tí ẹ tún jẹ́ Ọ̀túnba Gbádégà ti Ìdó-Àní Kingdom. ètò ààbò nílùú Àbújá pàápàá jùlọ ní bá a ti fẹ́ ṣe ìbúra wọlé ẹjá tó kọ́ mú ti Eagle Square báwo ni ètò ààbò ṣe dúró sí ní Eagle Square níbi tá a ti ṣèbúra gangan wọlé. ní agbára Ọlọ́run Elédùmarè torí wọ́n ní àwọn tó ṣọ́ ilé tó ṣọ́ ìlú láìsí oore ọ̀fẹ́ Elédùmarè wọ́n ṣe lásán. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. níbi tí wọ́n bá dé wọ́n ti mú ìrẹwà tuntun sí Eagle Square lọ́wọ́lọ́wọ́ iṣẹ́ dẹ̀ ń lọ lọ́wọ́ ṣùgbọ́n nípa ti ọ̀rọ̀ ààbò kẹ́nikẹ́ni tó bá ń bọ̀ níbẹ̀ kó má mì kàn. ẹnikẹ́ni tó bá ń bọ̀ wá kó má mì kàn. fúnre kó má mì kàn. olórí ọ̀gá ọlọ́pàá
gbogbo àwọn kan tó yẹ kí wọ́n ṣe pátápátá wọ́n ti mú ṣe. Olórí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tá a pè ní DSS gbogbo kan tó yẹ kí wọ́n ṣe wọ́n ti mú ṣe. Àwọn olórí ológun wa náà torí à ń gbébọn káàkiri nínú gbọ̀ngàn èèyàn ò ní wáyé ṣùgbọ́n ní gbogbo agbègbè rẹ̀ torí wọ́n ní ká má fi ejò sílé sórí òrùlé so gbogbo àwọn ibi tó yẹ kí wọ́n bójútó gbogbo ọ̀nà tó máa wọ Eagle Square ní ẹ mọ̀ pé lọ́rọ̀ ààbò ó níbi tá a máa ń sọ̀rọ̀ dé gbàdúrà ìjọba ti wà ní gbogbo àwọn kọ́lọ́fín kọ̀ọ̀kan tó yẹ kí wọ́n ṣe ni wọ́n ti bójútó. Kó tó di wípé Adépéjú ó mú ìbéèrè wa a gbọ́ ti Eagle Square àmọ́ ìbéèrè kan tawọ́ tasẹ̀ wípé ẹnìkan sọ̀rọ̀ wípé ẹni tí ó bá ti ní ohun tó fẹ́ ṣe níbi ìbúra wọlé kó má wá ṣé ìdúkòokò ní ká pe léyìí ni àbí torí ọ̀rọ̀ ètò ààbò yìí náà àbí ẹ rò pé àwọn nǹkan kan wà tí ó fẹ́ ṣẹlẹ̀ táwọn èèyàn ti ń fojú rí ló fi mú kí irú ẹni tó jẹ́ gbòógì fún ààrẹ abẹ́ṣekáwọ́ ààrẹ kó tó sọ pé ẹni tí ò bá ti ní nǹkan ṣe o tí ò ní wúlò kankan lọ́jọ́ náà kó má wá kó má yọjú. Ẹ ṣe tí ẹ bá ń ṣe ìsọmọlórúkọ ní àdúgbò yín ní ìlú yín àwọn tí ẹ bá fìwé pè àbí tí ẹ sọ fún pé kí wọ́n wá síbi nǹkan tẹ́ fẹ́ ṣe wọ́n lè ní ètò ìbò pè ní interior motive. So láti má jẹ́ kí irú yẹn wáyé tẹ́ bá ti ń bọ̀ mọ̀kàn sọ síwájú mo ní ààbò wà fún gbogbo ẹnikẹ́ni tó bá ń bọ̀ níbẹ̀ fún rere. Ó yé yín so tó bá sọ pé tó bá ní kankan ṣe má wá tó bá ní kankan ṣe lóòótọ́ náà ò ní ẹ̀tọ́ láti wà mẹ́ kò ń ṣe ibi tí àti irúwà ògiri wá tó lè lọ. ibùdó bá ń ṣe ayẹyẹ ládùúgbò yín àdínú ilé yín kò ń ṣe gbogbo mo yà ibi tí wọ́n mọ̀rọ̀ lọ nìyẹn ṣùgbọ́n àmọ̀pọ̀ ọ̀rọ̀ orílẹ̀-èdè gbogbo nǹkan ọ̀rọ̀ òṣèlú náà máa fi ń ṣe abẹ́ sí tọpinpin ẹ̀ síbi tí ò lọ Yorùbá bọ̀ wọ́n ní tètè ò bá gbọ́yìn kì inú ò ní bàjẹ́ inú kì í bàjẹ́ ojúlala kan fi sọrí. Ẹ ṣeun ìbéèrè tó wà lọ́wọ́ mi bíi àlejò wa ni wípé ẹ̀yin gẹ́gẹ́ bí olóyè tó gbajúgbajà tó sì wà lókè téńté ní ìpínlẹ̀ Ondo a ti ń gbọ́ àwọn nǹkan kan nípa ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba wa tó jẹ́ pé ìjọba ó lè rọba lóyè lẹ́nu àsìkò yìí pàápàá nípínlẹ̀ Ọ̀ṣun fún àpẹẹrẹ àwọn ọba mẹ́ta níjọba nìkan lọ rọ́kúnlé ìjọba tuntun tó wà lóde yìí tí wọ́n sọ pé ìjọba tó lọ ó fi tipátipá gbé wọn lórí àwọn aráàlú ni ọ̀sẹ̀ tó kọjá ìyá tún kà nípa ìyálọ́jà tí ìjọba tún yọ nípò tó fẹ́ lómi ìrọ́pò ẹ̀ ṣé kìí ṣe pé àwọn àṣà wa àti ìṣe wa gan ó ti ń di títọwọ́ bọ̀ látọwọ́ ìjọba tó fi dé wípé àwọn ìlànà tá à ń gbà yan ọba àtàwọn ìjòyè ó ti ń di nǹkan tí ó ń di àfẹ́yìntì egun fi sọ kí lẹ rí sí ọ̀rọ̀ náà tó tẹ̀ yẹ kí ìjọba kó lẹ́tọ̀ọ́ láti máa pàṣẹ fún àwọn ọba láyé wa. Ẹ ṣe nílẹ̀ Yorùbá wọ́n ní ọba ba lé ohun gbogbo ṣùgbọ́n ìgbàdàn ọ̀làjú dé tí a bẹ̀ sí ní gómìnà a bẹ̀ sí ní kánsílọ̀ a bẹ̀ sí ní local government chairman ẹ̀fọ̀kúnnù yẹn ò sí tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni. Àwọn òṣèlú àtàwọn ọba aláyé kan mojúbà àwọn ọba aláyé o
àwọn mìíràn náà wọ́n wo tí wọ́n máa jẹ tẹ́ bá fi èdénú tẹ́ bá wù dáadáa ó pé there was a time tí àwọn ọba kan wà nílẹ̀ Yorùbá tẹ́ bá pè wọ́n sí gbàgede wọn ní yọjú wọ́n rán aṣojú bẹ́ẹ̀ lóde òní ìgbà tó bá rí ọba aládé yẹ kó máa wárí fún tó di èèyàn tó lọ ń bá wọn ṣe polongo ìbò tó di èèyàn tí ó lọ sí bí wọ́n ti ṣe ìbò tó ní lágbájá ní kẹ́ dìbò fún tàmàdù ní kẹ́ má dìbò fún tẹ́ bá ní kọ́ má dìbò fún lágbájá títí lágbájá bá wọlé ńkọ́ ó dọ̀tá ọba. àwọn nǹkan tí ó yẹ kí àwọn lọ́balọ́ba wa nípínlẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire ibù gbogbo àti àwọn òdìkejì wa náà kí wọ́n wò ó wọ́n ní ọ̀wọ̀ tó bá fún ara ẹ̀ làwọn èèyàn máa fún ẹ bó bá ṣe pé gbá ẹ wọ́n máa ṣe báyìí pé àwọn ibi tí ó fa tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni tí mi bá lọ́wọ́ pé àti di gómìnà ẹ mo mọ ìgbésẹ̀ tí mo gbé mo mọ nǹkan tí mo ṣe mo mọ ọdún tí mo pa tó bá di ọ̀la tó bá fi sọ́dọ̀ tìyín ẹnu afẹ́ sọ fún mi pé ṣebí ọjọ́ kìíní àná dókítà ló gbèsè ní ìdí bẹ́ẹ̀ ìsìn èmi náà ti débẹ̀ òdàkì tó mú yàrá tó mú àdá àti ọ̀bẹ. ọ̀dà ẹ wá já wò báyìí èmi padà sólùlù ilé wa àmọ́ kí n tó débẹ̀ náà ìpínlẹ̀ Ondo ni mo wá lọ ní ọ̀sẹ̀ tó kọjá yìí wọ́n ní wọ́n tún gbé àwọn èèyàn ní agbègbè Àkókó débi wípé ọ̀nà Ìṣùà mọ́ gbogbo ẹ̀ kò wá ṣe é rìn mọ́ níbẹ̀ náà làwa náà sì ń gbà tá a bá ń lọ sí ìpínlẹ̀ Ondo torí ìpínlẹ̀ Ondo ìlú Ondo gangan làwa yìí ti kàwé tá a ti bẹ̀rẹ̀ iṣẹ́ tá a ti dẹni tó dé Àbújá bó ti jẹ́ pọ́ ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wá a gbé ìpínlẹ̀ Ondo bí ẹyin ni ó ṣe wá di wípé ṣé ká sọ pé agbára àwọn ẹ̀ṣọ́ aláàbò kò ká àwọn agbésùmọ̀mí àwọn ajínigbé ni àbí ká sọ pé ọwọ́ kan ló tóbi jù tí ń darí àwọn ajínigbé tí ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀ká tẹ́nu wọn ò lè ká. ẹ ṣe àwọn ibi tí ẹ mẹ́nu lọ yẹn ìlú tágbé bí mi sí Ìṣùà kò tó 30 ìṣẹ́jú tá máa fi rìn ṣùgbọ́n kókó tó wà ń bẹ̀ àwọn Àmọ̀tẹ́kùn gbìyànjú wọ́n ní omi ló pọ̀ ju dọ́kà lọ then agbára tí wọ́n fún àwọn agbófinró kò tó dàkejì ẹ̀wẹ̀ ikọ̀ tí àwọn herdsmen àbáwọn ajínigbé wọ̀nyí ikọ̀ tó ń kó dání ọ̀nà tí mo gbà gbogbo ni ẹ rí i pé wọ́n tó bá dá tó dúró rè ikọ̀ táwọn kó dání gẹ́gẹ́ bí ìkan tó fi ohun ìjà ó lágbára ó ju tàwọn ọlọ́pàá lọ ó ju tán ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ mi ní dárúkọ wọ́n jínigbé between ọba Àkókó sí ikún Àkókó gbogbo ọ̀nà àrẹsẹ̀pá wa ni wọ́n wá pe
aṣojú àwọn Àmọ̀tẹ́kùn ní Ondo State ó ṣe gudu méje yàyà mẹ́fà ó bẹ́ẹ̀ torí ipò tèmi wà ó yẹ kí n gbọ́ àwọn ọ̀rọ̀ wọ́n wá ní kí àwọn ọlọ́pàá àti àwọn sójà àti àwọn Àmọ̀tẹ́kùn pé àwọn tí wọ́n ń sọ yóò báyìí báyìí ni wọ́n wà lóòótọ́ wọ́n lọ láti lọ ìyọ̀ tó jí gbé ìgbà tí wọ́n rí pé ẹ má bínú torí òyìnbó lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé fọ́sìsì yẹn pọ̀ wọ́n fi wọ́n lẹ̀ ṣùgbọ́n àwọn wá gbìyànjú pé káwọn rí àwọn ajínigbé yẹn kàn rí wọn mú òkè ibi tí wọ́n wà àwọn wà lókè àwọn ajínigbé wà lókè lórí òkè àwọn agbófinró wọ́n wà nísàlẹ̀ ọ̀gá wọn láti pè wọ́n pé kán má bá wọn ajínigbé pé yìí o kán má bá wọn tákà pé wọ́n yìnbọn for security reasons ibi tí wọ́n wà yẹn ìbọn tó wà lọ́wọ́ wọn ohun ìjà tó wà lọ́wọ́ wọn ó lágbára ju àwọn tí agbófinró tó wà nísàlẹ̀ ẹ̀rẹ̀ mọ̀ pé tó bá yin ìbọn range táwọn wọ́n pè ní range tó máa fi move ó wà faster láti òkè sísàlẹ̀ àti ìsàlẹ̀ sókè jẹ́ ká má tó wá sọ pé ìbọn báyìí báyìí tó wà lọ́wọ́ wa ìwọ́n tó gbé pistol àtẹ̀mí tí mo gbé K47 kò sí bẹ́ẹ̀ ṣe lè mọ̀ mọ́yì tó láti bí síbẹ̀ yẹn tẹ bá yin pistol pé agbára ló máa fi agbára ò kọjá ó ní èèyàn tó gbé K47 dání ó yẹ kó lè rin kìlómítà ó ga alágbára ẹ jẹ́ padà sórí ìlú wa torí èyí ní kókó ṣé ẹ rò wípé òye Bọ́lá Ahmed Tinubu gbé láti jẹ́ kí ètò ààbò tó mẹ́hẹ̀ yìí kó lọ́ọ́lẹ̀ pàápàá jùlọ ẹ wà nílùú Àbújá bẹ́ẹ̀ni ètò ààbò ìlú Àbújá ti mẹ́hẹ̀ gan ju ti tẹ́lẹ̀ lọ gan. pẹ̀lú báwọn èrò tí ẹ ṣe ń yàwọ̀ olú ilẹ̀ wa báyìí pé agbára òye ààrẹ tó ń bọ̀ yìí yóò gbé láti lè mú kétò ààbò yìí kó ṣe bẹ́ẹ̀ kó lọ́ọ́lẹ̀ kó gbópọn sí. bóyá sì tún ní àwọn ìmọ̀ràn tẹ́ tún fẹ́ fún ààrẹ tuntun lórí àwọn ọgbọ́n tó lè dá lórí ọ̀rọ̀ ètò ààbò wa. ẹ ṣe mo sọ pé sọ síwájú lẹ́ẹ̀kan pé Ọlọ́run ló láàbò ní ìkáwọ́ ṣùgbọ́n Ọlọ́run fúnra rẹ̀ kò ní wá látọ̀run wá láti máa ṣe ààbò yẹn á ṣe ààbò ẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run àwọn èèyàn tí ààrẹ tuntun bàbá wa Ahmed Bọ́lá Tinubu tó bá rí ìsọwọ́sowọ́pọ̀ àwọn ènìyàn either you are from north south east south west then àwọn tó ti ajagun fẹ̀yìntì àti àwọn tó ti jẹ́ olórí wa tẹ́lẹ̀ rí tí wọ́n sì wà láyé tó bá rí ìfọwọ́sowọ́pọ̀ wọn ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi sí gbọ́n mi tó yìí a ní ìyànjú lẹ́yìn kí bàbá wa fúnra rẹ̀ náà kó wò pé òun ti jẹ́ olórí fún gbogbo Nàìjíríà o ẹ̀yà ìmẹ̀yàmẹ̀yà ó pẹ̀lú ọkọ̀ tó ń fa ilẹ̀-èdè sẹ́yìn ká papọ̀ kíní ẹ jẹ́ ká ṣe bó ṣe ṣe ká ṣe kó lè rí bó ti yẹ kó rí kó má jẹ́ pé all for winner the other side for loser. ó lè rí àwọn tó wúlò because madam was school in those days
wọ́n rí bí wọ́n ti mú èèyàn láti kíláàsì kẹta wọ́n mú lọ sí kíláàsì kẹrin kó lọ ṣe class captain. Kọ́ni mo try láti fàyọ́ bẹ̀ ni pé Bàbá Tinubu lára àwọn tóyìnbó pè ní opposition àwọn alátakò tó bá rà àwọn tó wúlò níbẹ̀ tó lè mú kí ìjọba yìí kó ṣeé ṣe. kó pè wọ́n kọjọ ṣèjọba. Because Yorùbá ní pé asòyẹ ilẹ̀ mọ́ kádó mọ́ kó tó ṣẹlẹ̀ ọdún mẹ́jọ á pé. bẹ́ẹ̀ni kípẹ́. bẹ́ẹ̀ni. So ìtẹ́ bá ṣe ló wá máa ròyìn. àríṣe láríkà. àríkà ní bàbá ìgbégún. ẹ̀dà kó tó rí wípé ó kù ìṣẹ́jú mẹ́wàá péré lórí ètò yìí. a sì gbé pé. a sì gbọ́dọ̀ gbé pé. ẹ̀dà ẹja dókè lọ́hùn tá a bá ti padà dé nsìn ká máa gbé ìpè yín ẹ wá ṣe ní ṣókí torí a mọ̀ pé ẹni tá a ní lónìí rẹ̀ torí àkókò wa tó kó wa a sì padà nígbà tí a bá parí ìbúra wọlé. bẹ́ẹ̀ni àwọn ni wọ́n wà nígbọnú gbogbo ẹ̀ báyìí kò tí ẹ̀ tiẹ̀ ṣe wá lónìí kì í ṣe ni mò ń wò pé ha. kódà wọ́n wá sásìkò. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ bá ti pè ẹja ṣe ṣókí ẹja dókè lọ́hùn à ń lọ à ń bọ̀ àti dé. ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? àjààbálẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì Kaftan television Yorùbá. bíná bá ń jó nínú pápá. mọ̀jàlá ní délé ṣòfófó. ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí tí aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. lágbo òṣèlú. ǹjẹ́ ẹ ti gbọ́? lẹ́ka ọrọ̀ ajé. ǹjẹ́ ẹ ti gbọ́? eré ìdárayá. ǹjẹ́ ẹ ti gbọ́? agbo amúlùdùn kọ́. ǹjẹ́ ẹ ti gbọ́? ìkànnì Kaftan television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. tó ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn-ún fún gbogbo ẹ̀yin tí ẹ bá láǹfààní láti lè pè wá wọlé nọ́mbà tẹ́ ẹ pè wọlé sí náà ní bẹ ní ojú móhùnmáwòrán yín o ẹ sì má gbàgbé ẹ má sọ̀rọ̀ àlùfàǹṣá sẹ́nikẹ́ni ẹ pè ẹ dárúkọ ibi tẹ́ ẹ ti ń pè ẹ sì rí dájú pé ẹ jìnnà sí móhùnmáwòrán yín tàbí kẹ́ ẹ yí ilẹ̀ pátápátá èyí tẹ́ ẹ bá fẹ́ jìnnà sí tẹ́ fẹ́ máa wò bí a ti ń sọ̀rọ̀ torí etí ègbéjì etí ò ní ègbéjì fún bàbá wa tí ń bẹ ní ilé agbára lónìí tẹ́ ẹ bá láǹfààní láti béèrè ìbéèrè lọ́wọ́ wọn tọ́ nítorí jẹmọ́ ètò ààbò àmọ́ nígbà tá à ń retí ìpè yín bàbá wa Adépéjú Adépètè dókítà níbi tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n sọ yìí pé tó dókítà Ọlámídé o bó o láti ṣe ọ̀rọ̀ ìjọba tí ń bọ̀ yìí o ṣé gbogbo ẹ̀ ọ̀jọ̀ra wọn o ṣé yóò ṣe àmọ́ ẹ̀jẹ̀ á gbé pè yín náà ẹ̀lú ẹ káàárọ̀ ẹ káàárọ̀ sá o ẹ ṣeun Olúwa ló ń tò ó. ààrẹ mẹ̀kúnnù. kábíyèsí bàbá. ọba tó pè láti Naija o. láti ìpínlẹ̀ Naija ẹ tẹ̀wájú. ẹ máa ṣe mu. kábíyèsí o. ó kí àlejò wa. yóò dára fún yín o. àmì o kábíyèsí. ọpọlọ yóò ní dọ́bà láéláé o. àmì o kábíyèsí. ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín pẹ̀lú àwọn àfikún kékeré pẹ̀lú ọbẹ̀ ní kíákíá ó ní wípé bàbá ǹjẹ́ ààbò Nàìjíríà yìí ó lè múnádóko? ìdí ni wípé a rí wípé ààrẹ tó wà lórí oyè àwọn ìran rẹ̀ ni wọ́n fìyà jẹ wá lódidi ọdún 8 ní gbogbo agbègbè wa ní gbogbo ìlú àti Nàìjíríà. ṣé ó wá lè rọgbọ wípé kíyàn sì jẹ wá lọ bá àwọn kí ìran mi náà má ti ṣe láti jẹ pé kí wọ́n dẹrú ẹ̀wò náà fáwọn náà? ọ̀dà Ọlọ́run ràn wá lọ́wọ́. àmín ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ ilé ìkó tó di pé bàbá wa dáhùn kì í ṣe ẹ̀yà kan náà ló ń fìyà jẹ ẹ̀yà kan orílẹ̀-èdè Nàìjíríà ní gbogbo wa wà bó ṣe ń ṣẹlẹ̀ lẹ́ńgbà náà ló ń ṣẹlẹ̀ láwo nísìnyí ṣẹlẹ̀ ní kòkó wa bá ṣáṣọ bàbá ní ṣókí ẹ dáhùn àmọ́ ẹ jẹ́ àgbé pè yín náà kó tó di pé ẹ dáhùn ìbéèrè wọn ẹlú ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. tálà ń bá sọ̀rọ̀ láti bò. Bàbá Aláìmọ̀ jẹ́ sọ̀rọ̀ láti sùn. ẹ ṣeun bàbá ní pápápá ìtẹ̀wájú. ẹ kú fàájì ẹ kú gbádùn. ẹ ṣeun sà. mo kí Adépéjú ọmọ wa. ẹ ṣeun. bẹ́ẹ̀ tí ẹ béèrè wa. àti mo sì fi Islam náà. ẹ ṣeun sà. bẹ́ẹ̀ ni yóò kàfẹ́ sáyé dá sí pápápá. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí bàbá yẹn sọ sí bàbá ọdún ìsọ̀kan yìí mo kí wọn.
gbogbo dára fún wọn àmín àgbáwọ̀ rọrùn. àmín ọ̀rọ̀ tí ẹ sọ kẹ́yìn yẹn òun gan ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. kẹ́rí àdẹ̀wà tó ẹsẹ̀ dé tí wọ́n bá lè gbégbèsè tí wọ́n ń sọ yẹn láti kó gbogbo èèyàn mọ́ra. tẹ́ mọ̀ pé ìkókò iṣẹ́ nìkan ìlú kọ sẹ́lòmíì. bẹ́ẹ̀ni. ẹlòmíì sọ pé kábọ̀yá ni mo fẹ́ kàbọ̀dọ̀ ni mo fẹ́ àtàlẹ́gbẹ̀ẹ́ ni mo fẹ́ ìgbọ́n nìkan yẹn ẹlòmíì ló wọlé. tẹ́bá rẹ̀ ẹni wá wọlé pé ẹni wọlé ti sọ pé èmi wọlé oṣù wọlé ló bá wá gbèsè tẹ̀ tí ò ní bá ètò mu ẹ mọ̀ pé wàhálà lọ́jẹ̀ tí ààrẹ wa tó ti ń bọ̀ ó kú gbogbo àwọn èèyàn mọ́ra ìbílẹ̀ Fúlàní ni ìbílẹ̀ Yorùbá ni ìbílẹ̀ Ìgbò ni àtẹ̀tẹ̀ sọ̀pọ̀tì rẹ̀ àtẹ̀tẹ̀ sọ̀pọ̀tì rẹ̀ ó kú gbogbo àmọ́ra ìyẹn ní Nàìjíríà fi rọrùn láìsẹ̀ yẹ Nàìjíríà tó mọ ọdún da Nàìjíríà ró ló dára fún ìgbẹ́ yẹn. àmì ò ẹ ṣeun adúpẹ́ ẹlú ẹ káàárọ̀. ẹlú ẹ káàárọ̀ àti àìlà láti Lagos Island. ẹ ṣeun. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ pọ̀ kékeré sókè kọ́ máa ṣe ẹlẹ́yàmẹ̀yà lọ́ba ti ṣe ẹlẹ́yàmẹ̀yà ìjọba ìyá arójú ara yìí ìyẹn lọ ẹgbẹ́ bá a kálejò wa. wọ́n á gbọ́ ẹ ṣeun sà. ẹ̀lú ẹ káàárọ̀. hello. láti orílẹ̀-èdè Burkina Faso náà ni ìyún ti wá ẹ jẹ́ àgbẹ̀yọ kan sí torí àkókò ti lọ kó tó di pé wọ́n máa dá ẹ̀lú ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. hello. ẹ̀lú ẹ káàárọ̀. tẹ́lá bá sọ̀rọ̀ láti bo ní pápápá. àkóso ìṣọ́ láti Benin Republic. láti Benin Republic ẹ dá sí. bẹ́ẹ̀ni àkóso ẹ ṣeun sà. náà bá a fẹ́. àmì ọ. ìjọba yípa ti lọ yẹn ìyẹn ti lọ ìyẹn ti lọ àtẹ̀fẹ́sì yìí náà ní ká mójútó. bẹ́ẹ̀ni kí bẹ́ẹ̀ni. Ọlọ́run kún bàbá wa lọ́wọ́. àmín. ìjọba tó kù tí wọ́n fẹ́ ṣe kọ́láwọn jọ ṣe. àmì ọ. àmín. mo fẹ́ rò pé àwọn tí wọ́n fẹ́ bá wọn ti fẹ́ nìkan tó bá yẹ kí wọ́n bá lè jọ ní àdéhùn wípé láàrin oṣù mẹ́fà láwọn mínísítà tí wọ́n bá yẹn ó yẹ pé wọ́n jọ lágbínẹ́jì wípé láàrin oṣù mẹ́fà tó bá ti ohun tí wọ́n fẹ́ á kọ̀ sínú àmọ́ tí mo bá ti ohun tí wọ́n fẹ́ ayọ̀ kú. ó jẹ́ ìpàdéọkúrò torí pé wọn ò dìbò fún wọn tọ̀ kí orílẹ̀-èdè ọ lè dá tí wọ́n sì náà ní wípé ọyọ̀ kan náà Nàìjíríà kó wọ́n fẹ́ yàmìyà kó wọ́n fi ẹlẹ́sìn ọ̀sìn kí Ọlọ́run bá wọn ṣe. àmín. ẹ ṣeun àwọn èrò pọ̀ ńbẹ̀ bàbá mo fẹ́ kẹ́ ẹ dáhùn ìbéèrè bàbá wa kábíyèsí yẹn láti Niger. ẹ ṣe rò wípé lóòótọ́ àwọn ẹ̀yà mi ò tún ní dìde wípé tó èèyàn wa ní bẹ́ẹ̀nbẹ́ ká gbà pé kì í ṣe ẹ̀yà kan náà ní dààmú orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹ̀yà ni àmọ́ ṣáà wò pé ẹ̀yà mi ò tún ní dìde pé ẹ̀yà wa ní bẹ́ẹ̀nbẹ́ ẹ̀yà wa náà máa lágbára. kábíyèsí agbọ́rọ̀ tẹ́ ẹ sọ tẹ bá rántí kan tó mo sọ síwájú mo ní ká mú ẹlẹ́yàmẹ̀yà kúrò kí a ríra wa gẹ́gẹ́ bí ọ̀kan bẹ́ẹ̀ni. then olórí wa titun Ahmed Bọ́lá Tinubu kó mú lọ́tún kó mú lósì kó mú níwájú kó mú lẹ́yìn. ẹ wá rí i pé lágbára Ọlọ́run tó bá lọ́dún mẹ́jọ ẹ̀ pé tó bá ní ẹnikẹ́ni tó tún bọ̀ ìyẹn tó fẹ́ kó òun tún ṣe dára ju ti ohun tó ṣe lọ. mo rò pé a ti dáhùn ìbéèrè ẹ ṣeun àkókò sì ti wá lọ ẹ má bínú iṣẹ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pè wọ́n ẹ ṣeun àrígbé yín o ọ̀pọ̀lọpọ̀ ìpè láàgbé kì í ṣàwà náà ẹ wá já ṣe báyìí bàbá wa mo fẹ́ kẹ́ ẹ bá wa sọ fáwọn aráalé wípé lẹ́yìn tí a bá ti ṣe ìbúra tán tọkàn ti balẹ̀ tí ọwọ́ ó ti kúrò ní ó dín púpọ̀ pé ẹ̀ tó bá wa wá sórí ètò yìí. agbára Ọlọ́run ó kí ọmọ Yorùbá káàárọ̀ jíire o nílé lóko àti ní ẹ̀yìn odi àti gbogbo ọmọ Nàìjíríà ní àpapọ̀ ní agbára Ọlọ́run lẹ́yìn ìgbà tí bàbá wa bá gorí àléfà àtún máa kàn sí nígbà yẹn ìlọsíwájú àti ìwà ìfọkànbalẹ̀ ti wà lágbára Elédùà. ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín sà títí ọ̀la tá ó pàdé lórí ètò yín ètò wa ètò oúnjẹ ti gbọ́lé mi ọmọ yín ọ̀rẹ́ yín Adépéjú Adégbìtẹ́ adúmọ̀dọ́ pírẹsẹ̀ntà yín ọmọ nílùú Ọ̀ṣun ló ń dágbére pé káfíńrẹ́ àtayọ̀ pàdé ó dàbọ̀.
ẹ wo títí ọ̀la àbí kí n sọ pé títí alẹ́ tá a tún pàdé lórí ìròyìn Samuel Olúbáyọ̀ Ọlámídé àpọ́nbíkò representative MC tó gba skiyaski miskiyaski ẹgbẹ́ yaski entertaining refreshing and tantalizing olórin ẹ̀mí tó dáńtọ́ ààrẹ mẹ̀kúnnù káfàtọ́ níjọba òfìjọba kingdom ojúlówó ọmọ ìyẹlẹ́jà tó dolóògbé nígboro ìlú ìdèrè ìlú ìdẹ̀ra nípínlẹ̀ Ọ̀yọ́ ńjọ́sí èmi mò ń kí n pé ká tún fèrè àtayọ̀ pàdé lórúkọ bàbá wa ẹ ṣeun àdúpẹ́dúpẹ́ ìbànújẹ́ ò sì ní dé bá yín àmọ́ rí yín báwo Ọlọ́run ò ní pa yín fún wa báyìí lágbára Ọlọ́run international conference center kò ní bàjẹ́ nígbà tẹ́ bá tún kó ń bẹ̀ kò tún ní bàjẹ́ lágbára Ọlọ́run títí ọ̀la ó ṣe kí ni o ó dàbọ̀. ẹ ṣé o. ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? àjààbálẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì Kaftan television Yorùbá. bíná bá ń jó nínú pápá. mọ̀jàlá ní délé ṣòfófó. ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ.